Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé. Lónìí, ohun tá a mú wá fún wa ni àǹkárá ní fífi rán aṣọ àmúròde. Oríṣiríṣi styles tí a lè fi àǹkárá rán ní aṣọ àwọ̀jáde bí kéèyàn fẹ́ sáré lọ sí church ní o ní during weekly programs, o fẹ́ lọ ra nǹkan lọ́jà ní o fẹ́ lọ kí àwọn ọ̀rẹ́ ẹ ní o fẹ́ lọ kí ìyá ọkọ ẹ. Ẹ ṣáà ti mọ irú àwọn ìjáde tí kì í ṣe pé èèyàn ní láti múra gẹ́gẹ́gẹ́. Irú àwọn àǹkárá báyìí wà ńbẹ̀. Even béèyàn ń lọ sọ́jà. Èmi gan dẹ̀ wà ní ẹ̀ téèyàn lè wọ̀ lọ sí church lọ́jọ́ Sunday. Ó depend lé bí ó bá ṣe wà dress sí. Náà ni mo ní kí n mú wá lọ́lọ́kan òjọ̀kan. Ẹ máa bá mi ká lọ. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wò ó tẹ́ rí style tẹ́ mú ń bẹ̀. Ẹ máa like fídíò wa, ẹ máa bá wa share, ẹ máa bá wa sọ fáwọn ẹlòmíì náà. Ẹ máa sọ comment nǹkan míì tẹ́ fẹ́ ká tún mú wá fún yín. Ẹ jẹ́ ká jọ gbé àṣà, èdè àti ìṣe Yorùbá lárugẹ. Àti kó ti mọ̀ pé tipẹ́tipẹ́ làǹkárá one way or the other ló ti jẹ́ aṣọ aláwọ̀ dúdú. Àwa Yorùbá náà kẹ̀ré aláwọ̀ dúdú ni wá. Tẹ́ bá tiẹ̀ tún wo àwọn ẹbí mi ní Ìbàdàn, ní Ọ̀yọ́ State, Ọ̀ṣun State, àwọn tún like àǹkárá gan. Aṣọ wa làǹkárá. So ẹ jẹ́ ká jọ wo gbogbo styles tá a fi ṣe tí a kó síbí. A wá gbóríyìn fún gbogbo àwọn aránṣọ wọ̀nyí. A kí wọn gidi torí iṣẹ́ ọpọlọ gidi náà ṣe. Àtàwọn tó wọ̀, àtàwọn ayàwòrán àti gbogbo orí ibi tá a ti mú style yìí gbogbo wọn pátápátá òun la gbóríyìn fún. Wọ́n ṣe wọ́n kú iṣẹ́ takuntakun torí àwa kọ́ la làwòrán, àwa kọ́ la sì rán aṣọ, rán ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aṣọ tẹ́ ẹ̀ ń wò yìí. Torí náà òun la ṣe gbé wá síbí. Ẹ máa wò ó lọ bẹ́yẹn ní kọ̀ọ̀kan. Gígùn wà ńbẹ̀. Èyí tí ó jẹ́ kò délẹ̀ kò dókè tó jẹ́ bí ankle length ó wà ńbẹ̀. Èyí tó kọjá orúnkún ó wà ńbẹ̀. Èyí tó gùn délẹ̀ ó wà ńbẹ̀. Gbogbo ẹ̀ pátápátá lójoojú ń gbèsè. Mo mọ̀ pé ẹ̀yin náà ti máa rí pé àwọn aṣọ tí wọ́n dá àwọn styles tó wà fantastic styles ni wọ́n. Ẹ máa wò wọ́n ní kọ̀ọ̀kan. Ṣé rí? Téèyàn bá lójú kòkòrò gan-an, á fẹ́ lè kọrí sóṣòdì kó lọ ru àǹkárá bíi 10 àbí bíi 20 kó lóun máa rán wọn lóríṣiríṣi, kó máa rán wọn lónírúurú ni. Ṣé ẹ mọ̀ pé àṣà wa náà ó ní ṣe. Aṣọ wíwọ̀ ara àṣà wa ni. Oge ṣíṣe ara àṣà wa ni. Ká rìn, ká dán, ká rìn kó yẹni. Ká rìn ká jojú ní gbèsè. Ká rìn kọ́kùnrin ó wò wá pé àbílẹ̀ yóò bá jáya ẹni a sì jálè ẹni. Àṣà Yorùbá ni. Nítorí náà ẹ jẹ́ ká jọ gbé àṣà, èdè àti ìṣe Yorùbá lárugẹ. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ bá wa pín fọ́nrán yìí. Ẹ bá wa nífẹ̀ẹ́ sí i. Kò ní jù báyìí lọ ní òní o. Nínú fọ́nrán wa tí ó máa tẹ̀lé lẹ̀, a tún máa mú onírúurú nípa oge ṣíṣe, aṣọ wíwọ̀, ara lórí àṣà, ìṣe àti èdè Yorùbá là máa mú wá fún wa lọ́lọ́kan òjọ̀kan. Ó dìgbà kan ná. Ire báyìí lójú owó rí, ire lójú wa máa rí o. Ó dìgbà.